Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Èmi wá dé lọ́jọ́ òní mo ṣe bọ́ Olódùmarè ọba tẹ́rẹ̀ kárí ayé ṣebí wọn lọ́ba àjọkẹ́ ayé o ìwọ lọ́ba àṣàkẹ́ ọ̀run mo pèrò tó ń ròkè èrò tó ń ròdò èrò tó ń ròkè èrò tó ń ròdò ẹ̀gbọ́n náà sáré wọnú ká sáré dèlù ọ̀yàn kẹ́ ẹ̀ tó máa ń lọ bí ẹ̀ ń lọ jàre ṣebí bàbá jí lórí ẹni o ìbàbá bẹ́ẹ̀ ni là ń kọ́jú àpáta ewì mo ṣe bà kí n tó wọlé ọ̀rọ̀ òní lọ́jọ́ ìbí Aláṣàkẹ́ Abídèmí ọmọ ẹ̀já ló ní ibú ọmọ Aládùkẹ́ mo ní ọ̀yán ní jẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ṣèbí wọ́n lọ́mọ Olúpọ̀ aláìlú ìwọ lọ́mọ àṣepẹ́dẹ́rẹ́ ilé ọba àjàlú pòròkòdò lọ́yàn ògèrè wájẹ òdenu òjèlé dálà lọ́yàn mo ní ọjọ́ lóúnjẹ ó máa mọ́ jẹrẹjẹ ọ̀yún sí ipò jóyóúnjẹ ó máa mọ́ jẹrẹjẹ ọ̀yún sí mẹ́lẹ́ mo mẹ́rù kúyàmọ́ mo falala jóyè mọ̀jẹ̀ níjọ́ ọ̀run yàbọ̀ lébùdé ńlẹ̀ ọba níjọ́ ọ̀run yàbọ̀ lájà àṣẹ́lé ọlọ́yà ń kọya lóde sálúpo onípẹ̀lá ń sìkì pẹ̀lá lọ́yàn alágídí ti mágídí rẹ̀ so asọ́nṣe sígbà rómi ẹ̀wún ṣe wọ̀ mí pẹ̀rẹ̀ ẹ̀ lọ́yàn kíjì pààlà bá fẹjọ́ mi sùn ó ní bí mèrò òun bí mẹ́ta òun ó ní mójú rẹ̀ gbòde ó ti ṣọdún èyí náà wá túnṣe mí sí ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọ́mọbì lórí àtẹ òní tójú oorun dójú ikú òní ti pààlà dójú àìsàn happy birthday to you o. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.